ilé ìgbìmọ̀ asòfin wọ́n tún ti fi òǹtẹ̀ lù ú kí ààrẹ Buhari ó yá 22.72 trillion naira. Ǹjẹ́ àwọn ìran tí ń bọ̀ wọn ò ní san gbèsè ọ̀hún báyìí? Èyí ni ọ̀rọ̀ tí àwọn ọ̀jọ̀gbọ́n sọ. Ilé ìgbìmọ̀ asòfin ó ti buwọ́ lu owó tó tó tírílíọ̀nù 22 lẹ́yìn tí ó kù díẹ̀ tí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari tí yóò kó gbá sílé. Ọ̀nà tí ààrẹ Buhari fi ń yáwó yìí ló ń kọ àwọn ènìyàn lóminú, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń sọ wípé àwọn ìran tó ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ó san gbèsè. Ọdún tó kọjá ni ilé asòfin kọ̀ láti má buwọ́ lu ìbéèrè ààrẹ Buhari lórí owó yíyá. Lọ́wọ́ báyìí o, ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti buwọ́ lù wípé kí ààrẹ Buhari kó tẹ̀síwájú nínú owó yíyá. Nínú ìwé tí ààrẹ Muhammadu Buhari kọ sí ilé ìgbìmọ̀ asòfin lórí owó ọ̀hún, ó ṣàlàyé pé tí ilé ìgbìmọ̀ asòfin tí wọn ò bá buwọ́ lu ìlànà owó yíyá ọ̀hún, wọ́n ní 1.8 trillion ní orílẹ̀-èdè yóò san gẹ́gẹ́ bí owó èlé orí gbèsè. Nínú ìjókòó ilé ìgbìmọ̀ asòfin, lẹ́yìn tí sẹ́nitọ̀ Ibrahim Gobiri ṣàlàyé fún àwọn àpapọ̀ ilé ìgbìmọ̀ asòfin lórí tírílíọ̀nù 22.7 trillion naira tí ìjọba ń gbèrò láti yá, níbẹ̀ ló ti ṣàlàyé sọ́tún tó sì ṣàlàyé sósì. Nígbẹ̀yìngbẹ́yìn àwọn ìgbìmọ̀ asòfin ọ̀hún wọ́n fẹnu kò wípé kí àwọn gba ààrẹ Muhammadu Buhari láyè kó yá owó ọ̀hún. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ iléeṣẹ́ tó ń dojú tòfò tí wọ́n gbé jáde nínú oṣù kejìlá ọdún 2022, wọ́n ní orílẹ̀-èdè yìí jẹ gbèsè tí iye rẹ̀ ti tó tírílíọ̀nù 34 tó tún lé díẹ̀ belenja. Èyí ló sì ń kọ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n lóminú lórí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ọrọ̀ ajé, ẹgbẹ́ agbanisíṣẹ́, wọ́n ti fi àìdùnnú wọn hàn sí bí ìṣèjọba Buhari bó ṣe fẹ́ràn láti máa yá owó, tó sì jẹ́ wípé bí wọ́n ṣe ń ná owó ọ̀hún kò bá ojú mu tó. Wálé Oyèdìran, ọ̀gá àgbà àjọ NECA, ó ní ọ̀nà tí ìjọba Nàìjíríà ń gbà ń yáwó yìí ó ń kọ àwọn lóminú, tó sì jẹ́ wípé eléyìí yóò ṣe àìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí. Wálé ní lérò tiwa, ìjọba tún yá owó nígbà tó kù díẹ̀ tí ìjọba ó kó gbá sílé, ìyẹn ìjọba ààrẹ Muhammadu Buhari. Wọ́n ní ọ̀nà yìí kò bójúmu tó sì jẹ́ wípé yóò fa àìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí lọ́nà púpọ̀. Ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ ọrọ̀ ajé, Sharafadeen Tella, ó tẹ̀síwájú pé ó yẹ kí ilé ìgbìmọ̀ asòfin kan ṣòfin kí wọ́n sì fìyà jẹ ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ àti máa yá owó ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní kò bójúmu tó. Godwin Oyedokun, ọ̀jọ̀gbọ́n ìmọ̀ ọrọ̀ ajé, òun náà tún sọ̀rọ̀ tiẹ̀. Ó ní bí irú àkókò bí irú eléyìí ni ààrẹ Muhammadu Buhari tún yá owó, tó sì kọminú pẹ̀lú ìrònú tó dorí àgbàkodò wípé àwọn ìran tó ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní wọ́n san gbèsè tí ààrẹ Muhammadu Buhari jẹ.